bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ọmọ ìmọ́lẹ̀ ògo bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ọmọ òde dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ọmọ òde dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Sáré lọ mú pépà ní sáré. Ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni o ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwọn ọmọ Yorùbá a kí yín àkàlejò. La 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 la. Lórí òkè àti pẹ̀tẹ́lẹ̀ níbẹ̀ la gbé bí mi o. Níbẹ̀ kí n bẹ̀ la gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ òmìnira máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá níbẹ̀ la gbé bí mi yọ. Níbẹ̀ la gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ òmìnira máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá níbẹ̀ la gbé bí mi o. Níbẹ̀ la gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ òmìnira èmi yóò máa yọ̀ lórí Olúmọ. Èmi yóò ṣògo nílọ́kàn mi wípé ìlú olókìkí o làwa Ẹ̀gbá ń gbé. Máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá níbẹ̀ la gbé bí mi o. Níbẹ̀ la gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ òmìnira máa yọ̀ máa yọ̀ máa yọ̀ o. Lórí Olúmọ. Àpèsè ẹ̀wọ̀n yẹn bó ṣe lọ tatata fọlọ́run.
ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà, ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà. Àbẹ́ ẹ̀rọ òrùn yẹn bó ṣe tàn mọ́lẹ̀. David Cameron ní birthday ẹ. How old ni David Cameron báyìí? Òun náà ti pé 61. Ó ti pé 61 ìdajì Nàìjíríà nìyẹn. Ní ọba pé 61 ìbí 65 ní Nàìjíríà. So Nàìjíríà ju David Cameron lọ by 4 years. Lágbára. Máyọ̀ 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 lórí Olúmọ. Máyọ̀ 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 lórí Olúmọ. Máyọ̀ máyọ̀ lórí Olúmọ. Abẹ́ òkúta ìlú Ẹ̀gbá níbẹ̀ la gbé bí mi lọ. Níbẹ̀ la gbé tọ́ mi dàgbà o. Lórí òkè àti pẹ̀tẹ́lẹ̀. Níbẹ̀ la gbé bí mi lọ. Níbẹ̀ la gbé tọ́ mi dàgbà. Ayọ̀ 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 lórí Olúmọ. Máyọ̀ 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 lórí Abẹ́ òkúta ìlú Ẹ̀gbá níbẹ̀ la gbé bí mi lọ. Níbẹ̀ la gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ omi èmi yóò máa yọ̀ lórí Olúmọ. Èmi yóò ṣògo nílọ́kàn mi. Wípé ìlú olókìkí o làwa Ẹ̀gbá ń gbé. Máyọ̀ 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 lórí Olúmọ. Máyọ̀ 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 lórí Olúmọ. London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my dear lady. London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my dear lady. London Bridge is falling down, falling down. London Bridge is falling down, my dear lady. London Bridge is falling down, falling down, falling down. London Bridge. Wow, London Lawa, I feel alright. London Lawa,
àfi lọ níbi tá a jẹjẹ ṣíkìnì dé o àwọn adìyẹ tún sá fún wa London la wà àfi lọ right London la wà àfi lọ right ẹ bá ti dé pẹ́ẹ́kàn ẹ bá wọn Naija ẹ bá ti dé pẹ́ẹ́kàn ẹ bá wọn Naija ẹ bá wá dé south west mo ní London la wà àfi lọ right tó bá wá lọ sí Dagina wà bá wọn Nàìjíríà tó bá wá dé number 9 Ọ̀túnbàland wà rí Nigerian house mo ní London la wà àfi lọ right London la wà àfi lọ right UK ló kó wa papọ̀ àfi lọ right ní 1914 amalgamation mo ní London la wà àfi lọ right London oorun rèé kábíyèsí ẹ dúpẹ́ o ọ̀là rọrùn báyìí gbogbo tí ó jẹ́ òkùnkùn tó ń tafà sílẹ̀ Oòduà kí ìmọ́lẹ̀ máa dé bá wọn òkùnkùn paradà ìmọ́lẹ̀ jáde òkùnkùn paradà ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ ló máa gbẹ̀yìn gbogbo ẹni tó bá ń tafà sí pé tí a gbé dání kó má ṣe é ṣe ẹ̀yin olókùnkùn ẹ̀yin níṣẹ́ bí ẹ̀yin tẹ́ fẹ́ fàrin àjò sẹ́yìn ṣe ń rí i pé òun yẹn jáde tán sí mi lójú adúpẹ́ fọ́ba Elédùmarè kábíyèsí ẹ mo ní London ló ń pè bí o a ti wà ní roundabout a fi wọnú Baker Street London láwà a wọnú Baker Street London bó bá tó fẹ́ wọ London wàá kọ́kọ́ lọ gba visa tó bá ní visa ó lè pagìrì wọlé sí London tó bá wá ń sọ pé London òun ni city wàá máa sọ pé United Kingdom àbí kó sọ pé England kò ń ṣe gbogbo ibi tí o bá ń gbé ní London àwọn ọmọ Nàìjà pọ̀ káàkiri ìwọ wá ń pe òfẹ́ Nàìjíríà kó pín o fẹ́ tètè mọ ohun tó máa ṣe mọ bó ṣe ń kọrin bá máa mẹ́kọ̀ owó níbi tó bá ti ń kọrin lọ́mọ tó lé ọmọ bó ṣe ń kọrin báyìí ìlànà àṣẹ sí báyìí ìwọ náà fojú ẹ lóúnjẹ àwọn ọmọ ti lọ sí skul káàkiri àwọn náà ti jáde lọ báyìí London ló ń pè bí o kò ń ṣe Nàìjíríà torí Nàìjíríà ò lè nírú standard báyìí ohun ẹ kó máa pe Ọlọ́run pé Nàìjíríà máa ní standard báyìí òun tán rẹ̀ ni torí gbogbo èèyàn ti lọ sẹ́nu iṣẹ́ àwọn businesses ti open gbogbo ẹ̀ ń lọ létò léètò ibi tó ń pè ní London gbogbo ẹ̀ ní ètò ló ètò tó bá rò pé Tinubu máa ṣe dáadáa fún yín ẹnu ẹ̀ ló wà kò sí ìtò kàn mí èmi ti wà ní London àjàyè orí mi ní London bóun ẹ̀ bó forí gbá àlẹ́ pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn èmi ti wà níbí fún 28 years adúpẹ́ fọ́ba Elédùmarè mo dúpẹ́ fún màmá tí ó tètè rí vision pé Nàìjíríà ò lè gbádùn tó fi gbé mi jáde ní 1998 ẹ jẹ́ ká lọ sí ti Fuji ní 1998 ni màmá mi bá sọ pé ọmọ Ọláyọmí Kóìkì máa múra sílẹ̀ torí London yá à ń gbé ẹ lọ London níbi tó ti máa gbé ní 1998 ní Adéníjì Adélé níbẹ̀ ni gbogbo ẹ ti bẹ̀rẹ̀ mo ní màmá ẹ jẹ́ ń lọ sí Unilag màmá ní náà kò sí tó jọ bẹ́ẹ̀ Unilag tó bá ṣe tán ò ní ríṣẹ́ tó bá dọdún mẹ́wàá má sì máa fowó ránṣẹ́ sí ẹni máa bọ̀ ní London kájọ máa ṣiṣẹ́ kó lè jẹ́ ọkùnrin lọ́jọ́ iwájú torí pé mo fẹ́ yẹ kó bímọ sí Nàìjíríà torí Nàìjíríà yẹn mo ṣe mistake láti bí ẹ síbẹ̀ ni mo ní màmá kí ló dé onígbà táwọn ń bímọ àwọn ọba ti bí ẹ sí London kó ti ní British passport ní 1978 kábíyèsí nígbà tẹ́mi náà bá wọ London tí mo dé Gatwick airport mo rí pé gbogbo ẹ tutù yan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 
tí bá wá mú ẹ dé West End níbi táwọn Òbésèré náà ti lọ àti Wàsíù àti King Sunny Adé àbí ìwọ tó ń sọ pé ò fẹ́ kí Yorùbá kó dá dúró gbogbo ènìyàn àtàwẹ́wẹ́ mi súnlé
tó ń jó tó ń jó tó ń jó tó ń jó àtàwẹ́wẹ́ mi sulẹ̀ tó ń jó tó ń jó tó ń jó London ló ń pè bí tó tún fẹ́ wo wájú ẹni tó bá fẹ́ wájú ẹ fún mi ní pinpoint kí n gbé yín síwájú padà. Mo ní sẹ́ gbogbo local government ní Nàìjíríà ò ṣiṣẹ́ 774 local government ó ti wọ́n mi kò ṣiṣẹ́ láti jọ́ tọ́jú dáyà ayé sílẹ̀. Àwa wá ń gbádùn ní London wà rí Ghana ó wà ní London wà rí ọmọ Uganda ó wà ní London gbogbo Africa a wà ní United Kingdom. Jẹ́ ń gbé ẹ padà síwájú kẹwọn tó lọ níwájú. Mo ní má jẹ́ kẹ́nìkankan gbé ẹ lóyún góògó torí pé ní 1998 níbẹ̀ lèmi náà ti yá dànù. Plane ni mo wọ̀ dé agba visa wọlé ni àwa ṣe ń tán pè ní immigration báyìí ti wá lé kokoko bí ojú ẹja tó bá rò pé tó bá wọlé wá kọ̀ fún ẹ níwèé ó tán rẹ bó bá wọlé pẹ̀lú work visa wàá dúró fún 10 years kó tó gba resident permit gbogbo ẹ wá lé bí ojú ẹja àfẹnitọ́ bá ti bí síbí tó ní British passport tó bá ní British passport tó bá wọlé pẹ̀lú visiting visa pẹ̀lú oṣù mẹ́fà tó bá tó wá lọ ṣiṣẹ́ tá a bá mú ẹ àti ẹ mọ́lé nìyẹn àti wá deport ẹ padà. Tó bá jẹ́ pé student nìyẹn o lè ṣe 40 hours 20 hours ló lè ṣe o lè dàbí èmi Koikimedia bó bá wù mí mo lè ṣe 80 hours ara mi ni wá yọ tax ni àbí kò yẹ bẹ́ẹ̀. Àwa wá ń pètò pé kí gbogbo wa ká gbìyànjú ká gba ìlú tiwa padà ká lọ tó àwọn ọmọ ló ń lọ léèwé yẹn ká bèèsì àwọn tó ní future nìyẹn. Nílẹ̀ Oòduà kò sí future ó jókòó sórí TikTok ó wá monetization lórí YouTube ọmọ àlè wàá ríran wò. Tó bá lọ ṣiṣẹ́ tó ṣe 40 hours ó yá sáré bá mi multiply ẹ̀ 13 pounds per hour òun ni a máa ń gbà lówó ọ̀sẹ̀ ní per hour ó yá sáré multiply ẹ̀ times 40 times 7 days tó bá wá yọ tax tó bá tẹ̀ sanwó lé tó sanwó gas tó sanwó bus pass torí kò sọ́fẹ̀ẹ́ nílùú òyìnbó wàá sì rí ayé tó dáa gbé. Ìyẹn ló ṣe ń pè ní United Kingdom torí àwọn bọ́ọ̀sì tó ń lọ yẹn o ní láti sọ pé Òṣòdì wà ó máa ti sọ pé ibi tó ti máa bọ́lẹ̀ ní wàá kọ̀ tẹ bọ́sà ní pápín wà ní pápín máa jẹ́ kó gbé ní gógó pé Nàìjíríà máa dẹni tó wà London tí bá tẹ̀ ń sọ pé London kò ń ṣe London nìkan jẹ́ ń sọ pé ẹni tó bá wà ní United Kingdom tó bá wá rántí United Kingdom ló kó gbogbo àpapọ̀ ní 1914 tó fi ní a wà ní Commonwealth yẹn kò fún ẹ ní nothing. Ọmọ Yorùbá tó wà nílé òun wá ń gbàdúrà pé Ọlọ́run jẹ́ kí Nàìjíríà dá. Nàìjíríà tó ní education, Nàìjíríà tí school ò ṣiṣẹ́, Nàìjíríà tó ní infrastructure láti 1960, Nàìjíríà tí military ti jẹ gbogbo ẹ̀rún kó tó di pé àwọn civilian náà wá dé táwọn wá ní pé omi ọbẹ̀ lélẹ́yìí lọ́ba gbẹ́nulé ó di sọ́kí lọ́ba ń sọ́ọ̀kì ẹ̀bẹ̀ tó ń sọ́ọ̀kì kìíní yẹn ẹ̀ṣẹ́ àti mo kìíní tó máa ń sọ́ọ̀kì yẹn. Wàá jẹ mo yóò yà ìwọ tó ní o fẹ́ election 2027 wàá jẹ mo yóò yà èmi ò ní jẹ̀yà lórí mi ti wà ní London tí ìbá ti ń ṣọ̀lẹ̀ bọ́sórí ìwọ tó ní o fẹ́ kí a pín wàá jẹ mo yóò yà. Tó bá yá ṣòro àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó ń fowó ránṣẹ́ sí ẹ nígbà tó bá máa rẹ bọ́dì wọn ní lè fowó ránṣẹ́ wọn. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ràn wá lọ́wọ́ lọ́tún lọ́sì mo kí gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá. Mo ní London la wà I feel alright bẹ́ẹ̀ ni mo dúpẹ́ fún London tèmi gbé ni o àwọn kan gbé ní Manchester mo kẹ́yìn ti Manchester mo kẹ́yìn ti Oxford University Cambridge University àwa náà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University àmọ́ wọ́n ní kò lè gbérí nítorí pé wọ́n níná tó bá yàgbẹ́ ní toilet kò sí bá ṣe fẹ́ flush bí student bá wọlé tó bá fẹ́ wẹ̀ á ṣẹ̀ lọ pọnmi ní korobá ni á lọ mú omi kànga lọ́ fi ń wẹ̀ àwa láwa lọ mú ọ̀ràn ọmọ aládé a ṣe mu pure water tó yẹ kẹ́ ti eradicate ìyá wa rí very dark man náà á gbé pure water yẹn ó sọ di bottle water èmi wá ń kígbe pé kájọ gbalẹ̀ wa ká dá dúró oní òfẹ́ bẹ́ẹ̀ no problem bí èmi nìyá máa jẹ ni bí àwọn nìyá máa jẹ ni ẹnu ẹni gbogbo àjọ wà yìí tó bá rò pé Tinubu ní kankan tó fẹ́ ṣe fẹ́ anybody ọmọ tuntun ẹ̀dànù ayé Tinubu ó ń bá tiẹ̀ lọ nìyẹn ọmọ Jagaban ọmọ lódò ọdẹ mo kí ẹ báwa fi ọmọ olóyè Sunday Igboho sílẹ̀ kó gba security tó bá dẹ̀ fún security fún ní freedom ẹ̀ yọ wanted kúrò lórúkọ ẹ̀ torí ọ̀daràn kan ní olóyè Igboho ọmọ lẹ́yẹ mọ́
a ní afẹ́ security, àwọn kan náà wọ́n fẹ́ security gbogbo òkè ògùn abẹ́ tí gbọ́ military barracks wọ́n náà ń gbé bọ̀ ní Kwara wọ́n tó wá fi fún Fúlàní ṣèbí ìbọn lọ́gbà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ẹ̀ tí dá kọ̀ọ̀kan mọ̀ àṣírí kọ̀ọ̀kan Elédùmarè mú kí ẹ ń bẹ̀. wọ́n ní wọ́n gba ìbọn ìyẹn lẹ́sẹ̀ sọ wọ́n náà ń gbé military barracks bọ̀ ní Kwara wá kó wá fún wọn ní protection ṣé yìí rò pé Tinubu máa fi àwọn ọ̀ràn Fúlàní sílẹ̀? ẹ̀yin ò mọ̀ pé election tó ń bọ̀ Tinubu rẹ́dì láti ta gbogbo ọmọ Yorùbá dànù Tinubu rẹ́dì láti ta anybody dànù bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn gbogbo yín tẹ́ bá ń drink pẹ́ fi wọ UK ẹ máa ṣàmì Pastor Koikimedia ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ gba visa Ọlọ́run abẹ́ ṣe wàá rí gbà ṣàmì kẹ́ pé UK visa ló gbà kọ́ máa yẹ pé Uganda ló ti máa bá rẹ̀ UK ló ń pe bíbá Uber driver ni woman yìí obìnrin ni ó paṣọ lọ bó ṣe wà yẹn kò pawó rárá a máa pa bí £2,000 ní ọ̀sẹ̀ ní ohun tó bá mọ ohun tó ń ṣe torí average of £200 ni driver kan máa ń pa tó bá dẹ̀ mọṣẹ́ dáadáa so ṣolúwọ́ tó lóun fẹ́ Yorùbá nation mo kẹ́ brother mi Adémóyè Babátúndé èèyàn yìí gbogbo White Hart Lane òkú gbúrò mi mọ́ òun fàṣẹ bíi furufuru ni báwo ni ṣàlàfíà ló wà mo ní London la wà London lèmi ń gbé ni o àwọn tó ń gbé Manchester wà àwọn tó ń gbé ní Cambridge Oxford Kent gbogbo M25 M1 M4 M11 mo kí gbogbo ẹni tẹ́ wà ní Chester mo kí gbogbo ẹni tí ẹ ń bẹ ní gbogbo England mo kí ẹni tí Scotland Mayegun General Scotland òun wà àbúrò mi àtàtà kókó gbúrò mi mọ́ nígbà tí mo ti gba sí fún pé kò gbọdọ̀ tó gbó lóye mọ́ bó ṣe wà ní tó bá sọ̀rọ̀ sọ lóye máa ta sí mo ní sọ pé ọmọ Ìjẹ̀bú Òde ni òun náà ti aṣẹnu mi ṣọ́nu bẹ́ẹ̀ yẹn kò èèyàn mi náà ṣe ni ìwọ tó fi wọ UK Nesto ó jẹ́ tètè máa ṣàdúrà pé kí visa ẹ̀ kó bọ́ sí bọ̀ kọ́kọ́ gbọ́dọ̀ ní passport kó tó ṣe visa ó ní passport tó ló fi travel òun tọrẹ àkọ́kọ́ lọ gba passport èlò ló ń ṣe passport nísìn ó náà 100,000 naira àkọ́kọ́ lọ gba passport tó bá ní passport ló máa wá travel tó bá ní passport kò ń ṣe visa wàá kọ́ lọ ṣe ó ti wọ UK ó lọ ń wó èmi wàá kọ́kọ́ wọ UK náà ni tó bá ti wọ UK ìgbà yẹn lájọ́ máa lẹ́nu ọ̀rọ̀ ìwọ tó wọ UK tó ń bú mi orí ọ̀pẹ òròpó easy ní òròpó gbìyànjú máa ń fún visa ni mo kí bàbá mi orí adé Moses òkògùn ẹ̀rọ máa ń gbé visa lé lọ́wọ́ so orí bọ́ọ̀sì ni mo wà so orí bọ́ọ̀sì ni mo wà orí bọ́ọ̀sì ni mo wà so mo dra so bẹ́ẹ̀ ni free Sunday Igboho Nigerian government free Bishop Adesina ìyẹn la máa sọ nísìn so má wọrí gba bishop sílẹ̀ ó ń ṣọmọ lókù bẹ́ẹ̀ ni wọ́n ní sí pẹ̀lú ìyá rẹ̀ òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ òun wà lójú mi bọ̀ kí la máa ṣe sí mo ti tún ṣàìsùn kọjá láàárọ̀ ẹ̀ lọ́n kó ṣàánú torí wàhálà gbogbo tiwa náà ni èmi wà níbi tí mo wọ̀ òkè àdúgbò fọlọ́ tí ìbá ti ń ṣọ̀lẹ̀ ọ̀lẹ́ ò lè gbèlú wa ọ̀lẹ́ ò lè gbèlú wa ọ̀lẹ́ ò lè gbèlú wa ọ̀lẹ́ ò lè gbé ní United Kingdom ọ̀lẹ́ ò lè gbèlú wa òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ mo kí wẹ̀yìn girama akúpalẹ̀ mọ́ òtútù òtútù yẹn ti dé Ọlọ́run jẹ́ kó bá ara mu kò kúkú bá ara mu náà kí la máa ṣe sí ó wá máa pẹ̀tẹ́ lẹ́ẹ̀mẹ́wàá ni tó bá pẹ̀tẹ́ abẹ́dànù ni àsìkò yìí ni crude oil máa ń ṣiṣẹ́ ṣe mọ̀ pé inú crude oil lọ tí extract kìíní ó mọ̀ kò ti gbọ́ nísìnyí inú crude oil vaseline tẹ̀ ń wò yìí lip therapy ló ń pè wàá fi pa ìtẹ́ kó má bàa lọ bẹ́ torí òtútù máa ń jẹ́ kéètì kò bẹ́ ṣe orí gbogbo bíwà gbogbo bíwà torí tó bá pa ìtẹ́ á bẹ́ so in the process pé òfin jẹ́ kó bẹ́ yẹn wàá wá bẹ̀rẹ̀ sí fi sórí crude oil ní o inú crude oil lọ ti extracted àwọn olóni crude oil àwọn olóńgbádùn ẹ̀ owó lèmi fi ń rà níbí báyìí imagine tàbá ta ilé nílẹ̀ Yorùbá tàbá ta 30 million of this at the rate of 50p ọmọ ẹtí yẹn máa jẹ́ bọ̀ kò lè yẹ nígbà yẹ pé màálù lẹ́ ń jẹ lójoojúmọ́ mo kí gbogbo ẹ̀yin màmá tí ẹ wà lórí ètò ẹ̀yin grandma mi
ẹ̀yin àǹtí mi, ẹ̀yin sisters mi, ẹ̀yin àbúrò mi, kò ní bàjẹ́ fún gbogbo wa. ṣùgbọ́n tó bá máa bú mi wàá kọ́kọ́ àjọ máa gbé ní UK. tó bá wá bú mi tó wà ní UK tí mo bá rí fídíò ẹ máa mọ èsì tí máa fún ẹ. bọ̀ṣọ́rí ìwọ tó wà Nàìjíríà kò sọ̀rọ̀ ńbẹ̀, forget kò ń ṣe bí irú tiwọ́ là ń sọ. ìwọ tó wà Nàìjíríà tó rí 3 square meter ló fi máa ṣe Koikimedia, mo ní láti bá ọ̀rọ̀ jọ. ẹni tó wà ní UK àbẹ̀ni tó wà l'Amẹ́ríkà tó sọ pé tí Koiki ń ṣe yẹn tírú ẹni bẹ́ẹ̀ ti bá rí fídíò wọn màá respond sí wọn. ẹ ṣé jàre bàbá mi Mr. Fẹ́mi. bàbá mo ṣe máa fi báyìí tí kò ń ṣe ìdájọ́ ń ṣe movement mo sọ àwọn tó ṣe believe in one Nigeria tó máa ń bú Koikimedia. kí ni mo fi máa sọ sẹ́yìn? ṣé Nàìjíríà tí mo ṣẹ̀ kúrò tí kò sí iná tí kò sí omi tó ń pààyàn tó tí gbogbo òṣìṣẹ́ so tẹ́ ń jẹ màálù tí Fúlàní bá sùn, irú ẹ̀yin kọ́ mo fi máa bá sọ̀rọ̀. àwọn tájọ wà ní abroad tájọ ń gbé ní UK bí o ṣe dé ní àbò tí wà ní bíbá ti pẹ́ àgbàlagbà nìyẹn màá mọ bí àgbàlagbà náà ní size tiẹ̀ bá máa fún yín, àfún yín ní respect, àfún yín ní size yín. ẹ̀yin ni mò ń béèrè pé ẹ sọ fún mi pé Nàìjíríà máa ṣiṣẹ́, kẹ pè mí ṣàkíyèsí pé Koiki shut up pé Nàìjíríà máa ṣiṣẹ́, ó dẹ̀ ń gbé ní UK. irú ẹ̀yin ni mò ń wá. ṣẹ́rí gbogbo àwọn tó wà lé yẹn mo tẹ̀ ní láti bú wọn mọ́ ọkọ̀ mo ti realize pé àwọn onídọ̀tí ìyà jẹ púpọ̀ nù wọn. so irú àwọn yẹn kọ́ mi wá. but ẹ̀yin tẹ̀ ń gbé ní UK, America, Australia, New Zealand, ẹ kàn ṣe fídíò kékeré kẹ́kọ̀ọ́ jẹ́ kọ́ sẹ́ndẹ̀ sí mi, ẹ wá make sure pé ojú tí yín náà wà níbẹ̀, kẹ́dẹ̀ fún mi lórúkọ yín. ẹ gbọ́ mo yóò yà lẹ́ máa gbọ́. pásítọ̀ nìyẹn ni, àfáà nìyẹn ni, babaláwo nìyẹn ni, máa fún yín ní èyí tó jẹ́ size yín máa fún yín. torí ẹ̀yin lẹ́ ń sọ fún àwọn tó wà nílé kọ́ lọ tún vote nísìn fún Bọ́lá Tinubu ní 2027 so that ẹ bá ti délẹ̀ yẹn ẹ̀gbọ́n òfò ẹ lè máa dún àwọn ọlọ́mọ, ẹ fún wọn ní $100, ẹ fún wọn ní £100, ẹ gbàdí wọn pápápápápá. àwọn ọmọ yín wà labroad, àwọn ọmọ 16 ṣé mi lè bọ ọmọ 16 years old sùn nílùú yìí kọ́ máa mú mi as a video file, kọ́ máa lọ́ọ̀kì mi mọ́ prison gan ṣe tó bá possible. àwọn kan ló ti kú nísìn tó wà ní burial ground báyìí nísìn, Ọlọ́run fún ọ̀run kẹ́wọn. irú ẹ̀yin ni mò ń wá o, ẹ̀yin gangan ni mò ń wá, kò ń ṣe àwọn tó wà nílé, àwọn tó wà nílé o. ẹni tó wà nílé tó mọ̀ yàtọ̀ iná tàn òkùnkùn wà. irú àwọn yẹn kọ́ ẹ̀yin tí a jọ níná tajọ lómi táwọn ọmọ tiwa jọ ń lọ sí school tán ní British passport, ẹ̀yin ni mò ń wá. torí ẹ̀yin lẹ́ ń kó bá àwọn tó wà nílé báyìí. ẹ̀yin lẹ́ ń sọ fún wọn pé Nàìjíríà máa da láti Amẹ́ríkà àbí ojókòó sí Amẹ́ríkà. Ọlọ́run dẹ̀ ṣe nísìn Trump ti ń lé anybody pa. gbogbo ẹ̀yin tí ẹ bá wà against Yorùbá nation, ẹ bá wà l'Amẹ́ríkà mo fẹ́ fún ilé pè tẹ́lẹ̀ ni, bọ̀ mo tún wá wò pé ó kàn jẹ́ pé ìyà àwọn tó máa jẹ ìyà tó wà nílé ni, ṣé wàá dapọ̀ deport ẹ̀yin náà lọ́lé. gbogbo àwọn tó wà l'Amẹ́ríkà nísìn tó níwèé tó bá wà lára àwọn tó support Yorùbá nation, ó yẹ tètè ya support ẹ̀ nísìn, wọ́n má bàa gbé ẹ lọ́lé. tó bá gbé ẹ délé, tó bá délé wò ó kódà ilé tó kọ́ sílé gan lọ́njẹ́ ò lè gbé bẹ́ẹ̀. ẹ̀yin mi bọ́wọ́ train jàre pátẹ́ mi lọ nìyẹn, wọ́n bá tún ní kárìíra láìpẹ́. mo kí gbogbo alẹ́ nǹkan sí so ẹ bá wa pín ètò yẹn kó kárí ilé. mo kí gbogbo ẹ̀yin grandma mi o, ẹ̀yin granddaddy mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin wòlé, ẹ̀yin àfà, ẹ̀yin yìí, gbogbo yín ni mo kí. àwọn tó mọ yìí èèyàn at this age kí ni ọ̀pá ṣe máa sọ pé Nàìjíríà